onílé mo kí àgò mo kí gbogbo yín nínú ilé lọ́tún lósì. Nǹkan tí mo fẹ́ sáré sọ ìkànnì Jugba Master Channel àwa Ṣeun Agboola lórúkọ tèmi. Lórí ọ̀rọ̀ àwọn òṣèré wa méjì ni àwọn òṣèré wa méjì. Ọ̀pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀. A dẹ̀ máa ń sọ kinní kan yìí tá a bá lè gbà ẹ mọ̀jà fi lọ́mọ ní kejì. Lórí ọ̀rọ̀ Bísọ́lá Badmus ni ó yẹ kọ́rọ̀ yìí ti kúregbé ṣùgbọ́n mi gbọ́dọ̀ má sọ nǹkan kan lórí ẹ̀ ni. Arábìnrin kan ṣètò kan tó bẹ̀rẹ̀ sí ní bú Bísọ́lá Badmus. Ṣé ẹ mọ̀ pé láìpẹ́ ni bàbá wa Máyégún tilẹ̀ Yorùbá bó ti wulẹ̀ kó rí Máyégún ilẹ̀ Yorùbá bàbá ló jẹ́ sáwà kan. Oníkálukú pẹ̀lú ìwà àti àdámọ̀ tiẹ̀. Oníkálukú pẹ̀lú àṣìṣe tiẹ̀. Kò sẹ́ni tí ò ṣàṣìṣe rí láyé, kò dẹ̀ sẹ́ni tó perfect. Màmá yìí ìtó dùn mí ń bẹ̀ ni pé obìnrin ni àwọn náà. Nínú àwọn ọ̀rọ̀ tán sọ pẹ̀lú Bísọ́lá Badmus wọ́n ń ké tantan lórí ètò ni pé débi pé àwọn tí wọ́n tún jọ ń ṣètò sọ pé ẹ má máa sọ̀rọ̀ báyìí, ẹ má jà sọ̀rọ̀ báyìí. Ó yẹ kí n bi wọ́n léèrè wípé ṣé Bísọ́lá Badmus ni wọ́n hate ni àbí ọmọ ẹ̀ àbí onítíátà àbí nítorí pé ó bímọ fún Wàsíù Àyìndé Máyégún Fábàdà. Number one, bàbá ọmọ ti gbọ́mọ. Ọmọ jọ ó mọ̀ pé òun lòún lọ́mọ. Ó yẹ ká kí Bísọ́lá Badmus kú oríire. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń kúrò nínú depression no matter how tó bá ṣẹ̀yìn tẹ́lẹ̀ àsìkò ìkọlẹ̀ máa kọ́rọ̀ fún nígbà tó wà nínú depression ṣàánú ẹ̀ sọ̀rọ̀ sí ìgbà tí ó wá yẹ ká kí kú oríire. Kí ló dé táwọn èèyàn rí báyìí? Màmá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gan ni pé àwọn onítíátà bẹ́ẹ̀ ṣe máa ń ṣòṣì nìyẹn. Tó bá jẹ́ òun bímọ kan tó jóbìnrin kan wá sọ pé ọmọ òun obìnrin àwa sọ pé Wàsíù Àyìndé lókù tó ń fẹ́ bímọ fún òun á ṣépè fún ni òun á fàfọ̀ṣẹ́ fún. Màmá bẹ́ẹ̀ ṣe dàgbà tó mi mọ́ èjì tó bá jẹ́ pé Wàsíù Àyìndé gbé súnmọ́ yín kó tó gbé súnmọ́ yín tẹ́ ẹ bá láǹfààní àtìrí ẹ máa gbà ẹ̀yin fúnra yín máa gbé súnmọ́. Kí ló dé tá à ń pè gan? Kí ló dé ẹni tá a fẹ́ la máa ń wíwìkúwì sí. Béèyàn bá dáa á ní ọ̀dà á rí ní tá a fi wé. Wàsíù Àyìndé dáa lọ́kùnrin ẹ gbọ́. Báwọn obìnrin bá wá ń gbé súnmọ́ wọn tó bá wù wọ́n kó jẹ́ bàbá wọn. Wàsíù Àyìndé kọ́ làkọ́kọ́ ọkùnrin tó máa fẹ́ràn obìnrin. Àwọn ìṣíwájú Alhaji Máyégún Wàsíù Àyìndé K1 the ultimate wọ́n ṣe bẹ́ẹ̀ ó níyàwó iye ìyàwó tán fẹ́ kádàrá yàtọ̀ adẹ̀rọ̀ olórin tí ò fẹ́ jọyọ kan lọ. Irú Wàsíù Àyìndé lẹ́wà irú Wàsíù Àyìndé lẹ́ ń bá wí yẹn o. No matter ìwà tí ò bá máa wù àti ẹ̀ nìyẹn tí yín máa burú ju tiẹ̀ lọ. Even tí Bísọ́lá Badmus tẹ̀ ń wí pé ó gbé díẹ̀ lẹ̀ ó ṣe kinní kan ṣé Wàsíù Àyìndé ó yẹ ká agreement wà náà. Ìgbà tí ò sí agreement kí ló máa ń ṣàwọn ní tíátà yẹn náà? Ṣó ní tíátà nìkan nírú ẹ̀ ń ṣẹlẹ̀ sí? Kò lè ṣẹlẹ̀ sí nọ́ọ̀sì. Gbogbo àwọn tí Alhaji Wàsíù Àyìndé fẹ́ gbogbo wọn lẹ́mọ̀ ó lọ bí báyìí ó lè kó òun lé káyìn ní ó ṣe kinní kan yìí tá à ń fẹ́ iṣu lọ́kà gan. Àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi pé ẹ má jẹ́ ká sọ̀rọ̀ báyìí. Ẹ jọ̀ọ́ kí lè ro ọkàn yín? Ẹ fẹ́ dá Bísọ́lá Badmus padà sínú depression, Ọlọ́run ní fún yín ṣe. Mi ìfẹ́ mọ̀ wà tí Bísọ́lá Badmus ní lọ́wọ́ mo fẹ́ kíkú oríire ni. Torí pé oríire ni kò kú kí Máyégún tó sọ pé kó gbọ́mọ ẹ̀ wá ọmọ òun ni. Kò wọ́ wèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ yẹn lọ dáríjì kẹ́ẹ̀dẹ̀dẹ̀ máa mọ nǹkan tí a máa sọ jáde lẹ́nu. Mi ìmọ̀mọ́ fẹ́ dárúkọ mi ìdẹ̀ fẹ́ sọ ètò yẹn èmi ò kì í ṣe. Ṣùgbọ́n ẹjá kọ̀rẹ́ tara wa ẹ̀yin lóhùn ẹjá fibẹ̀ yẹn lẹ̀. Òṣèré kan mi ní dákọ tiẹ̀ náà ó ṣe interview lọ́dọ̀ kan òṣèré náà lẹ́ni yẹn lórí ẹ̀rọ ayélujára. Brọ́dà mi pẹ̀lẹ́kùtù láàfin bára wa sọ. Ẹ sọ nínú interview yẹn wípé ìfẹ́ tẹ́ni sí Ibrahim Chatta pọ̀ gan-an.
ó hàn nínú ọ̀rọ̀ tẹ́ sọ. ẹlẹ́lọ́ọ̀bì kan ẹni ẹ wá ń sọ bó ṣe fẹ́ràn Ibrahim Chatta tó ẹlẹ́wà sọ pé èmi fẹ́ràn Ibrahim Chatta ju ẹ lọ o. ó dà ẹ wá níbi tẹ́ fẹ́ràn ẹ̀ dé tó bá báyà yín sùn mo mọ̀ọ́mọ̀ sọ sùn ni lò pọ̀ lọ́yẹ kí n sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ ni màá ṣe sọ. ẹni kódà ẹni jẹ́ kẹ́ dádì yín ó ṣe nǹkan kan ẹ̀ẹ́dẹ̀ ní bá Ibrahim Chatta jà ẹ fìfẹ́ hàn sí Ibrahim Chatta ni. ṣùgbọ́n nílẹ̀ Yorùbá sà wọ́n ń fìyà èèyàn ta yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ìfẹ́ tẹ́ ní sí Ibrahim Chatta pọ̀ bàbá fẹ́ràn ara ilé ẹni láfẹ̀jù àṣẹ lọ́hùn torí tó bá ṣe tí ò dáa àní lè sọ fún. bàbá ń bá ní ṣe ẹjẹ́ á máa fààyè jálẹ̀ kò pọ́síbù kò sí bí Ibrahim Chatta ṣe fẹ́ fẹ́ràn obìnrin tó máa báyà yín sùn tẹ́ẹ̀ní bàjá ẹ lè pa ṣùgbọ́n èdè yẹn ẹ fi yẹ̀yẹ́ màmá yín ni ìyá ni wúrà ẹ wá ní bàbá yín gan ò ní ṣe nǹkan kan sí bàbá ní jíǹgì ẹ yẹ̀yẹ́ àwọn òbí yín ni o. kódà tẹ́ ẹ bá sọ wípé tó bá bá àbúrò yín sùn a sì ń gbọ́ ẹ gbọ́dọ̀ sọ pé tó bá bá ìyàwó yín sùn ká tó wá sọ pé yà á bẹ́ẹ̀ bá sọ pé tó bá bá ìyàwó yín sùn ẹ yẹ̀yẹ́ ẹ̀ ni ká tó wá sọ pé yà á ẹjọ́ ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ mọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run Ṣeun Agboola lórúkọ tèmi o ẹ̀yin lóhùn ẹ jẹ́ ká máa sọ àwọn tó máa gbọ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ kó máa rántí àwọn tó máa gbọ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.